Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀, gbogbo ọmọ Yorùbá ní tilé tòkò. Mo ní kí n pé a kú dédé wòyí. Ọ̀rọ̀ tí mo wá sọ lénìí, àkọ́kọ́ mo fẹ́ sọ pé káwọn ọmọ Yorùbá, ó máa jọmọ́ nǹkan táwọn colleagues mi tó kù náà ti sọ. But èmi máa go deeper a little bit. Tẹ́ bá lọ wo show tí bàbá wa Ìjìnlẹ̀ ṣe lánàá àbí ìjẹta ní àná. Ẹ lọ wo ṣe tó sọ pé we own our own land àbí something like that ní title ẹ̀. Fẹ́ káwọn èèyàn lọ wo ṣe analyst àwọn kan tí mo fẹ́ sọ náà ó ti pọ̀ nínú ẹ̀rọ, so I will not repeat myself. Ṣé ẹ get it? Ó pọ̀ nínú show tí bàbá Ìjìnlẹ̀ ṣe. Tẹ́ bá dẹ̀ máa gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bó ṣe ń lọ ní bí ilẹ̀ Yorùbá ṣe ń lọ ńsìn pẹ̀lú àwọn tá ń campaign. Ẹ lọ máa wo ìjìnlẹ̀. Tẹ́ bá fẹ́ gbọ́ àwọn action part, kẹ́ tó fẹ́ gbọ́ àwọn truth tó wà ńbẹ̀, tẹ́ fẹ́ confirm truth náà, kẹ́ wá lọ sọ́dọ̀ Koiki. Koiki máa fún yín ní àwọn actions and events coming. Tẹ́ bá lọ sọ́dọ̀ Koiki, ẹ máa rí gbogbo àwọn analysis ó wà lọ́dọ̀ ẹ̀ dáadáa. More information lórí bó ṣe ń lọ náà ó wà lọ́dọ̀ òun náà. But ẹ̀yin tẹ́ bá gbọ́ Yorùbá dáadáa, ẹ lọ sọ́dọ̀ ìjìnlẹ̀. Mo máa ń fòwe sí tiẹ̀. Then tẹ́ bá fẹ́ gbọ́ àwọn àṣebàjẹ́ action back to sender, queen of media ní kẹ́ lọ bá, which is Ṣé ẹ kó rí bẹ́ẹ̀. Ẹ lọ sórí show ẹ̀ náà, ẹ gbádùn àwọn kan báyìí lórí show Ṣé ẹ kó rí bẹ́ẹ̀ gan. Information jáde àti gbogbo ilé tó wà lábẹ́ table Ṣé ẹ kó rí bẹ́ẹ̀ lọ máa wú síta. Ó máa ń wà lórí show. Gbogbo nǹkan mi tẹ́mi ò kí ń rí ọ̀dọ̀ mo ti máa lọ wò. Mo ṣe máa ń wà lórí show Ṣé ẹ kó rí bẹ́ẹ̀. Because àwọn kan mi tí mi ò tẹ́ ẹ̀ mọ̀ pé ó exist ara bá ti bọ́ sọ máa rí, máa jáde. Ṣé kí ni tẹ́ ń ṣẹlẹ̀ máa rí through Ṣé ẹ kó rí bẹ́ẹ̀. Then àwọn tẹ́ tún lọ máa gbọ́ bó tún ṣe lọ lábẹ́ òun ní Yálájé. Kàn lọ sọ́dọ̀ Yálájé, ẹ máa tún gbọ́ àwọn fact, àwọn òótọ́ ńbẹ̀. Àwọn yẹn wọ́n dẹ̀ tún máa sọ̀rọ̀ gbà kan gbé ni àwọn tún mọ̀ fi ń bò sábẹ́. Àwọn yẹn ò tí ẹ ń fi bò tó bá ṣe rí náà ṣe máa sọ ní Yálájé. Kẹ́ tún máa wo ìyàwó ayé náà Felicia Matthew ẹ máa wò wọ́n náà. Then also bàbá wa Michaela. Àwọn kan wà tí mi ò rántí orúkọ mi, but mi ò fẹ́ miss orúkọ wọn ni nínú show yìí mo ń sọ. Then bàbá wa Tẹ́ntẹ́ ní South Africa ẹ ń ṣèpè dé ẹ invite mi. So mo ti ní máa sọ ẹ̀mí mo máa get in ṣàbọ̀ òun lẹ ti gbọ́n sí. So nǹkan mo fẹ́ sọ lénìí ní tọ̀dọ̀ mi máa go a little bit more deeper. Mo fẹ́ ta àwọn bàbá wa ni mo fẹ́ fún àwọn bàbá wa pé kán fura sí bọ́n ṣe ń rìn pẹ̀lú gbogbo information bó ṣe ń lọ. Màá máa fún wọn ní different points. Ṣé rí àwa Yorùbá àsìn the way tá a fi ń rìn nǹkan ó yàtọ̀, the way tá a fi analyze nǹkan tún yàtọ̀. Mo fẹ́ káwọn bàbá mọ̀ bẹ́ẹ̀. Àwọn kan wà táwa ti jọ analyze kìíní nǹkan tí mo sọ láti analyze gbogbo ẹ̀. Táwa dẹ̀ túmọ̀ pé bó ṣe ń lọ lílé. Màá kọ́ bẹ̀rẹ̀, mo fẹ́ kí bàbá wa náà, màá tún kí bàbá wa náà Professor Banji Akintoye bàbá ẹ ṣé gan, ẹ kú gbogbo akitiyan yín. Mo dẹ̀ tún kí igbákejì yín náà Professor Wálé Adéníran, mo kí wọn náà. Then Ìgbòho Òòṣà bàbá, I always greet you, I always respect you. Ẹ kú iṣẹ́ náà, ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ bàbá. Mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ ìyàwó Onítìrí. Níbi tí wọ́n rìn ilẹ̀ Yorùbá dé kọ́lọ́run kan jẹ́ àjọmọdé lérè ni. Gbogbo àwọn bàbá tí mo dá gbogbo alájọmọdé gbogbo àwọn bàbá ẹ̀ pátá. Because oníkálukú bọ́lọ̀ ṣe fi ran ọ̀tọ̀ọ̀tọ̀. So ẹ jẹ́ kí oníkálukú máa ṣe tiẹ̀. Eléyìí tọ́lọ́run bá ní ó máa ṣe ló máa ṣe ńbẹ̀. So ẹ jẹ́ má takò ara wa mọ́. Nǹkan tí mi fi kàn fẹ́ sọ nìyẹn. But ọ̀rọ̀ wà mo máa sọ̀rọ̀ dídí ẹ̀ gan so mi mọ̀ bí ilé ṣe máa ti máa sọ̀rọ̀. Ọ̀rọ̀ yẹn máa sọ ó máa já mọ́ra wọn, máa kọ́ máa ti gbogbo ẹ̀wọ̀n náà. Mo fẹ́ ṣe ní ṣókí káàkiri nínú gbogbo máa mi ṣe kó fẹ́ mẹ́nu bà gbogbo ẹ̀. Kò mi fẹ́ máa ṣe fídíò mi again. Fẹ́ mẹ́nu bà gbogbo ẹ̀ kí n kó pẹ̀lẹ́ nǹkan náà. So nǹkan tí ó yẹ kí n ṣe fídíò kan mo kàn fẹ́ sọ nìkan táwọn YouTube sọ nìyẹn. Màá kàn sọ. Kò ṣe pé bóyá à ń tackle anybody or tackle anybody. Èèyàn gbọ́dọ̀ ní observation máa ń wà tí wọ́n bá ṣe nǹkan. Àwọn kan wà tó ń observe bó ṣe ń lọ. Mo kàn fẹ́ padà sórí káwọn tó bá lọ́pọlọ kan bá mi follow nǹkan tí mò ń sọ yìí. Nǹkan tí mò ń sọ yìí mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn kan farabalẹ̀ kan gbọ́ dáadáa.
kó má misinterpret nǹkan tí mò ń sọ. Mo fẹ́ kàn gbọ́ dáadáa. Mo dẹ̀ fẹ́ káwọn tó lóye kàn tẹ̀lé nǹkan tí mò ń gbọ́ yìí, tí mo fẹ́ sọ yìí kàn gbọ́ dáadáa. Mo fẹ́ sọ kinní kan fún yín. Ṣé rí géèmù kan wà tó ń pè ní international game tí mi ò mọ̀ bóyá àwọn bàbá wa wọ́n wà aware of it. Mo fẹ́ ọdún wọn jù wá lọ, wọ́n pẹ́ wọ́n ti wà lórí ilẹ̀ jù wá lọ. But àwọn kọ̀ọ̀kan wà tẹ́pẹ́ àwọn ọmọ sí mọ̀ jù wá lọ bá ṣe dàgbà báyìí jù wọ́n lọ. Àwọn ọmọ tèmi sì nǹkan tó ń bọ̀ lórí kọ̀ǹpútà tí mi ò mọ̀ dájí ẹ̀. Mo kàn fi ṣe sample ni. So àwọn ọmọ ẹ máa ń mọ̀ jù wá lọ. So kò ń ṣe pé bóyá èèyàn fi ń ridicule àbí èèyàn ń sọ̀rọ̀ kíní kan. Ẹgbẹ́ Yorùbá yìí tètè máa ń tààmù kan tí ẹ̀yin Yorùbá yìí tètè máa ń tààmù ká ọmọlúwàbí. Tí wọ́n bá ti sọ fún kí ọmọlúwàbí ẹ̀mí kan wọ́n fẹ́ dà yín àbọ̀ fẹ́ tàn yín ni. Tí wọ́n bá ti yá oṣù ọmọlúwàbí ó ń ṣe pé gbogbo àwọn yẹn gbogbo ayé jọyìn àkókò gbogbo yẹn jẹ́ nonsense nìyẹn. Nonsense. Ẹni tó bá ń ṣe pé tó bá wù èpè kò yẹ kẹ́rù bà ẹ́, kò yẹ kó máa jẹ́ láyà tó bá ti wù èpè. So the ọmọlúwàbí àwọn bàbá tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ń ṣe ọmọlúwàbí, àwọn bàbá yẹn ń ṣe ọmọlúwàbí náà ni. Tó bá jẹ́ ọmọlúwàbí ni ẹ wù ọmọlúwàbí sí wọn ni. Mo kàn fẹ́ sòótọ́ fún yín. So yóò máa fi yẹn kọ́ àwọn èèyàn owó ọmọlúwàbí. Ṣé ẹni tó ń sọ fún yín ṣé òun náà wù ọmọlúwàbí? Tó bá wù ọmọlúwàbí wọ́n wù ọmọlúwàbí sí. Ṣé àwọn bàbá àwọn ọba wa yìí ṣé wọ́n wù ọmọlúwàbí? Obi tí ilẹ̀ Yorùbá dé ló yẹ kójú ti gbogbo ẹ̀ wá ní ká máa wù ọmọlúwàbí sí wọn. Bó ibẹ̀ yẹn kọ́ mò ń lọ lé ní ìtẹ̀ rẹ́dì tí tí wọ́n lé ní ibẹ̀ kọ́ mò ń lọ. Mo fẹ́ ṣe analysis kan táwọn youth tájọ gbé kalẹ̀ tí mo dẹ̀ gbọ́ tèmi náà tájọ gbé kalẹ̀ mo dẹ̀ rí pé yes. Kọ́ táwọn ibi yẹn sọ pé ká fura sí èrè àì ìfura là ń pè àwọn bàbá wa sí àtàwọn ìyàwó everybody ìfura là ń pè everybody sí. Mo fẹ́ analysis I will call it I'm going deeper. I'm going to go deeper. It's not for everybody. Gbogbo yẹn náà kò ló máa understand it. But àwọn tó máa understand. Ṣé ní lẹ́tà tí bàbá wa kọ́kọ́ kọ tọ́n kọ́ ń gbà yẹn sí Buhari. Lẹ́tà yẹn àwọn youth sọ pé àwọn ò rí traces ohun bàbá wa ń bẹ̀. Wọ́n náà ò rí traces ohun bàbá wa ń bẹ̀. Mo ní bàbá wa lọ́sàn án bọ̀ àwọn mọ ohun bàbá pé bàbá àwọn ni pé bàbá wa ni àwọn mọ bàbá wa. Bí wọ́n kan wà ń bẹ̀ tẹ́ pé kàn lè emphasize lé lórí which is pé Yoruba land because bàbá wa Professor Banji Akintoye àwọn náà ti ṣe fídíò fún wa náà ti pàǹtàn fún wa táwa náà mọ̀ táwọn pàǹtàn pé Yorùbá ti ń exist tẹ́lẹ̀ kó tó di pé Nàìjíríà dé. If àwọn olórin kan kọrin gbà kan tán ní kíní kan ti lówó tẹ́lẹ̀ kó òyìnbó tó dé òyìnbó dé tán lówó náà ń pọ̀ sí. So Yorùbá nation ti ń exist tẹ́lẹ̀. Point kan mo fẹ́ kẹ́ wò ní one point. Ṣẹ́rí tó bá dẹ̀ máa ṣe amalgamation pé tẹ́ bá had 2 or 3 different countries together tẹ́ kó wọn pọ̀. Not tribe, not ethnic. Countries tẹ́ kó wọn pọ̀. Because Yoruba nation was a country on its own. Ono ṣe sign 100 years, 100 expire. Kó mo fẹ́ káwọn èèyàn máa rántí ni pé ṣẹ́rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó yẹ ká fura. I will go into detail. Màá sọ bó bá jẹ́ kan bá wù kan bá fẹ́ ṣe ẹni tó bá wù kó gbọ́ ẹ bá wù kó máa gbọ́ but it's just a fact. Mo fẹ́ káwọn èèyàn dẹ̀ máa fura kó máa tẹ̀lé bó ṣe ń lọ. Tá bá sọ fún wọn sí wọ́n lè change wọ́n lè mọ method tó máa fi handle wọn nìkan tèmi fẹ́ sọ yìí. Táwọn bàbá àti màmá tó fẹ́ máa bá àwọn òyìnbó yìí dì wọ́n á mọ̀ bó ṣe máa handle wọn. Then again wọ́n á tún mọ̀ bó ṣe máa handle àwọn tó ń lò tó ń gbégbọ́n mọ́ra wọ́n lè mọ irú géèmù tó ń play gbogbo náà la máa fọgbọ́n analyze kéékèèké sínú fídíò yìí. Ṣé rí àwọn òyìnbó tẹ̀ ń wò yìí wọn ready àti fi wálẹ̀ wọn ready. Ẹ jẹ́ ń ja yín sí òyìnbó ń control Africa ni lifestyle wọn nìyẹn òyìnbó ń control Africa ni. Ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí ó yẹ kó ti ṣẹlẹ̀ tipẹ́ bòbí ra pé a sùn a slow a tètè jí à ń sùn àwọn ọmọ Yorùbá. This same thing ló ṣẹlẹ̀ ní Congo tẹ̀ ń wò yẹn ní Congo tẹ̀ ń wò yẹn kò sí gbogbo raw materials ilé ayé yìí tí ò sí nílùú yẹn ní Congo tó ń pè ní Kinshasa Congo kò sí nǹkan tí ò sí ń bẹ̀ tán. But àwọn Belgium àwọn ìbò wọn pin mọ́ra wọn lọ́wọ́ ni wọn lè jẹ́ kí ibẹ̀ yẹn gbérí. Òun náà ṣe kógun wà bẹ́ẹ̀ kí ìyà jẹ wọn kí gbogbo ẹ̀ dà wọ́n. So kí nígbà tán lo Mobutu wá dórí oyè tó dákọ̀ mọ́ wọn lọ́wọ́ òun náà ṣe wọ́ọ̀lù yẹn wálẹ̀ ìyẹn Congo tẹ̀ ń wò yẹn. Mo dẹ̀ mọ̀ pé most people yẹn lọ wò tán nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ ni mo sọ fún ní Congo. Raw material tó fi ń ṣe GSM fóònù tẹ̀ ń wò yẹn Congo náà ti ń wa most of them
99.9% Congo náà ti ń wà jáde. Gbogbo raw materials ló wà nílẹ̀ Yorùbá, màmá sọ fact fún yín, ló wà ní gbogbo rẹ̀. So àwọn tí àwọn rò pa fẹ́ ní kan fi wálẹ̀ nígbà àwọn tí ń calculate ti pẹ́ pé àwọn people 2014 o amalgamation tàbí wọ́n sì ó máa parí. Ẹ rí pé wọ́n gbé Fúlàní wọlé, wọ́n ti bẹ̀rẹ̀ sí mú àwọn ọba, wọ́n ti ń kó gbọ́n mọ́ra wọn, wọ́n ti ń kó wọn mọ́ra. Ọbásanjọ́ wa náà tó ń lò tó fi ń depress Africa. Àwọn tó jẹ́ àwọn elite Africa wọ́n sọ fún yín pé that man was not a good man for Africa. Ẹ lọ béèrè. Gbogbo game tó ń play ọdún ìbò, wọ́n fún ìbò ló ń play fún. Most of Yorùbá, àwa làánú tó ń ta Africa lẹ́rú jù. Mo ti máa ń sọnù show mi, àwa là ń ta ìran wa lẹ́rú. Wọ́n kàn máa sọ pé Yorùbá smart, Yorùbá gbọ́n ni. Ọgbọ́n olè, ọgbọ́n tí ò gbádùn, ọgbọ́n tó tọ́ sọ́nà Ọlọ́run náà ló jẹ́ ká wà nínú ìṣòro tá wà ń sìn. Nítorí greediness ló jẹ́ kó débi tàdé. So nǹkan tí mo ń try láti fàyọ ni pé ṣé rí lẹ́tà yẹn kánú emphasize pé à ń lọ jù. Nǹkan tó ń sọ ni mò ń sọ fún yín pé kó yín bá pé à ń lọ, àwa ti wà ní country tẹ́lẹ̀, we're a country on our own. Kó tó rí pé Nàìjíríà dé. Pé kí emphasis yẹn pọ̀ nínú lẹ́tà yẹn ju insecurity tó wà ń bẹ̀. Because insecurity tó wà ń bẹ̀, àwọn òyìnbó máa game, wọ́n máa play game. Wọ́n máa ní okay, ẹ̀ ń complain insecurity ń bẹ̀ nípa nǹkan tó ti bá wa okay, wọ́n complain insecurity okay, Àmọ̀tẹ́kùn ẹ lọ fáwọn náà níbọn. Ẹ máa kọ́ máa gbébọn. So that means pé Yorùbá ò ní lọ nìyẹn. They are giving you what you want. You are shouting of security. Hey, there is insecurity. Okay, we'll give you security. Go and create your own Àmọ̀tẹ́kùn. Give them gun now. Ṣé pé they only rọ yín bẹ̀ yẹn. Wọ́n lọ sọ pé we have to play this game very very wise. Wọ́n lè rọ yín. Ọ̀tọ̀ mọ̀ sọ wọ́n lè rọ yín, bá máa rọ yín. Ọ̀sọ̀dọ̀ wọn náà lè máa kọjọ́ lọ. Ọmọ yín bọ̀ ayé máa gbọ́ wíníwíní lẹ́nìí. Ibẹ̀ ọ̀dọ̀ wọn náà lè máa kọjọ́ lọ. Because náà máa tì yín sí ní sáwọn náà ń control Nàìjíríà, àwọn náà mọ̀ náà máa dá. Ó dà pé kíyàn èmi mọ̀ pé fẹ́ kó yẹn kíyàn máa ṣe kan sínú àpò kan náà. Kó jẹ́ pé adájọ́ náà lọ́ọ̀yà àtàdájọ́ èèyàn kan náà ni. Ó ní bí kéèsì ẹ̀ ṣe rí nìyẹn. Adájọ́ ẹni tó ń jẹ wá tó fẹ́ kí ilẹ̀ Yorùbá lọ, àwọn òyìnbó yìí náà ni. Àwọn òyìnbó yìí náà ní kọ́kọ́ lẹ́tà. So wọ́n máa ẹ̀mà ẹ̀kan ròbù wa. Ẹ jẹ́ kí tẹ́ bá lọ wo Yorùbá national anthem, tẹ́ bá rí àwọn tó kọ national anthem ọ̀rọ̀ wà nù ẹ̀, but àwọn èèyàn ò fura. Àwa lògo adúláwọ̀. Ó dà pé àwọn èèyàn mọ̀ túmọ̀, èèyàn kàn ń kà lásán, wọ́n kàn ń gbọ́ sétí lásán ni. Ọ̀rọ̀ wà nù ẹ̀ tó kí ó pọ̀ sínú sí ebi ẹsẹ̀ ràgó wà nù national anthem wa. Tí àwọn èèyàn òyìnbó yìí mọ̀, ìjà yìí bá ṣe ń balance, ó dà pé à ń ṣe fẹ́ à ń re lógiri, àfẹ́ lọ sàlẹ̀ ká uproot láti sàlẹ̀. Òun ní bá ṣe ń jàjà Yorùbá nation sìn ibi tó ń gbé lọ, ibi direction tó ń gbé wa lọ, ìjìjà wọn ṣe ní fẹ́rẹ́fẹ́, wọn kàn fi arúmọjẹ àbátúmọjẹ Yorùbá nation ní game tó ń play. Màá sọ ibi tó ń land tó ń yìn lọ, màá já yẹn sí. So later yẹn wọ́n yẹn sọ too much security ti pọ̀ ń bẹ jù. Wọ́n lè ní lọ provide security yín gbà yẹn. Kàn pé bọ̀ lẹ́yìn security bẹ̀rẹ̀ ọjọ́ ìrẹsì ilé Fúlàní kúrò. Gba nation, but that's not what we want. We don't want only security, we want our nation back. We want our nation back. Kò táwọn youth ní ó yẹ kàn emphasize lórí lẹ́tà yẹn jù nìyẹn. We want our nation back. Then ìyẹn lọ báyẹn. Ṣé láwọn òyìnbó tí tá ń lọ ń bá ń sìn wọ́n ti bẹ̀rẹ̀ game. Game tó náà wọ́n rí pé ariwo Yorùbá nation ti loud, wọ́n ti adjust. Àwọn náà la máa lọ bá mo sọ pé àwọn náà la dájọ́, àwọn náà ni lawyer, àwọn náà tún ni warder tó máa tì í mọ́lé. But àìní confidence lórí ara wa tá dẹ̀ ní tá kàn dẹ́rù bara wa tá dẹ̀ tún enslave ara wa olùpa wa kú báyìí. We have right láti claim ilẹ̀ wa because Yorùbá nation have been existing before Nigeria. So tẹ́nì kan bá sọ pé we've claimed our land back, àpèmọ́ra là ń pè tèmi dire àti claim ilẹ̀ wa padà, kọ́ máa gbọ́ sétí ni kọ́ máa mọ̀. But ẹ bá ń play don't do this, don't do that, ẹ má sọlé, ẹ má jí kí ó máa ṣe kí ni kọ́
àwọn olè ń bá dì gan ṣe báwọn the same àwọn tó kó wa lẹ́rù náà lẹ́ ń bá dì wọ́n kàn fi Fúlàní bojú ni nà àwọn kí la wá ń tanra wa fún. Kí la wá ń tanra wa fún. Mo fẹ́ sọ kẹ́ point out any country tí UNO ti lọ bá wọn declare pé oh a ti pín country o. There is always a conflict before UNO come in. Ẹ jẹ́ má deceive ara wa. Ẹ jẹ́ má mo sọ pé màá kàn ṣe brief. Ẹ jẹ́ má deceive ara wa. Wọ́n ń pa yín àwọn gbébọn ẹ̀yin ò lè gbébọn. Ẹ wá ní pé ká dákẹ́ pé ká máa dúró de UNO kan wá gbé ọ̀pọ̀. Ṣé àwọn December tó ń kó alẹ́rù kọ́lẹ̀ ń pè yìí ni? Tọ́mọ̀ kan tó ń ṣe. Tọ́mọ̀ kan tó ń ṣe. Lẹ tún pè é mọ̀ ẹ kàn ń tọ́ pẹ̀lú wasting of life ọmọ mi. Plan ni wọn ẹ máa jẹ́ kán lè ti rí mú ṣẹ. Delay tactics náà ló ń sìn tí mo dẹ̀ fẹ́ kí àwọn bàbá máa fura sí. Delay tactics tí election 2023 máa fi bọ́ sí. O non play bàbá àwọn bàbá ni mo kàn ń sọ fún kó má fall into that trap. Mẹ á já yín sí àwọn kan ń pèrò lábẹ́lẹ̀ wọ́n fẹ́ tẹná rally mọ́lẹ̀ ibi tí wọ́n ń ti àwọn ibi tí wọ́n mi fẹ́ sọ jù ibi tó ń bá lọ ni mò ń sọ fún yín wọ́n fẹ́ paná rally but kò lè ṣeé ṣe. Òun láyé sọ pé anybody tó bá fẹ́ sọ̀rọ̀ fún Yorùbá nation wọ́n gbọ́dọ̀ bọ́ tàwa sọ gbogbo ibi tó bá ń lọ ni o. Nobody can decide for Yoruba nation behind Yoruba people, Yoruba race. A ti ṣe mistake yẹn lákọ̀ọ́kọ́ rí with Awólọ́wọ̀. But ṣé sin ìtọ́nà tó fún wa ní media àsìkò rẹ̀ ti tó ní àdèmàgbà. Yoruba nation ti dúró already. Nation ní yín tẹ́lẹ̀ kò ṣe pé bí ẹ fẹ́ máa wálé fẹ́ máa jálé gbà lówó ẹnìkan. This is just simple common sense. Abẹ́jọ́ wà pé ẹwà tribe ẹjọ́ ní kíní kan pé no. Ọlọ́run ti pín bẹ́lẹ̀ Ọlọ́run ti ṣèdè yín sójú kan. Just simple common sense ni. Simple English dẹ̀ ni. Simple arithmetic kò le rárá. Ni wàá mọ̀ bẹ́ ṣe wàá mí gbogbo complicated complication kẹ́kàn fi rúbẹ̀ nìkan tó pẹ́ nìkan fi information hàn yín torí pé nìkan carry yín along ẹ̀kọ́ ṣàfẹ́ dá gbogbo ẹ̀rú but iṣẹ́ àwọn politician ni àwọn politician tẹ́ ń wò yìí àwọn ìjọba òyìnbó yìí náà ló ń lò wọ́n kán lè dàrú ń fẹ́ kẹ́ fura sí gbogbo eré àyẹn àwọn náà ń lò kán lè dàrú yára wá ń brain now. Mo fẹ́ ṣàṣeyàn kan fún yín ó dàbí pàdé mi kàlájú lólò yẹn ó ní tí wọn bá ní tọ́gà mẹkáníìkì bá wa tó bá ní ọmọṣẹ́ tó mọṣẹ́ gan tọ́gà yẹn gan mọ̀ ẹ̀pọ̀ mọ̀ yẹn gan Ọlọ́run fún lẹ́bùn ọmọṣẹ́ jòun kò ní fẹ́ jẹ́ kó free náà ó máa tán títí tó lè ní òkè wá gbé ṣọ́ọ̀bù sẹ́gbẹ́ mi rí because ó mọ̀ pé àwọn iṣẹ́ mi wà tó máa bá ṣe fóun bó ṣe rí nìyẹn àfọmọ tó bá gbọ́n fúnra rẹ̀ ló máa kúrò níbẹ̀ yẹn pé jẹ́ndá dúró ni ọ̀gá ọ̀fẹ́ ó ṣe fúnṣàn kọ́dọ̀ wá kúrò ń bẹ̀ wá máa lọ ní bóyá kó ṣe rí nìyẹn ṣe nípa lọ ń bẹ̀bẹ̀ báwọn òyìnbó wọ́n ń play wa ni ẹ wò mo kàn fẹ́ sọ gbogbo ẹ̀ bó ṣó kan náà mi kàn máa brief yẹn náà pé wọ́n ti mu wine already ẹ jẹ́ má ti mu wine ẹ jẹ́ àsọtọ́ fúnra wa ṣe rí àwọn people wọ́n ń play agbára wọ́n ń play game pẹ̀lú ẹ jẹ́ ká follow ẹ jẹ́ ká náà step up pẹ̀lú game wa ẹ jẹ́ ká step up pẹ̀lú game wa àwọn kan tó tún jẹ́ professional àwọn kan tó tún fún wa advice lóríṣiríṣi pé this thing ojú bọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èpùrọ́ kí lẹ̀ ń sọ yìí wọ́n ń tọ̀ yín nígbà tó ń sọ fún pé kẹ́tún lọ kó wá another 3 or 4 security company tó máa support yín ok country lẹ́fẹ̀ẹ́ lọ́ba ṣé France dẹ́ pé Africa náà fi ń live lẹ́fẹ̀ẹ́ lọ́ba tó máa allow yín ṣé England dẹ́ pé Africa nínú ara wọn Africa náà ti ń live ara Nigeria gbogbo wọn ti ń live ṣé àwọn náà máa allow yín ṣé China tí Nigeria ti talẹ̀ fún náà pọ̀ gbogbo bẹ́ẹ̀ náà ti dominate ṣáwọn yẹn náà fẹ́ support yín ṣé pé wọ́n gbé yín wọ́n kàn fún yín ní àwọn kan tó mọ̀ pé ẹ lè pass through bẹ̀ wọ́n mọ̀ pé ẹ lè win through bẹ̀ wọ́n mọ̀ ọ̀nà gbélé yín lọ́wọ́ bàbá wọn sọ fún ọ̀nà gbélé àwọn condition tó gbé fún yín àwọn condition tá a fẹ́ nìyẹn àwọn condition tó gbélé yín lọ́wọ́ nìyẹn àwọn tó ní kan tó mọ̀ pé wọn ò ní support yín dẹ́ni kejì tó máa rí pé kíní yẹn ń tough pé gbogbo ẹ lọ àgbà second ni pé wọ́n wá pè wọ ọjọ́ ok Nigeria ń sin nǹkan tó ṣẹlẹ̀ ní pé ok ká padà sí parliamentary system of government nígbà tó wọ́n kọ́ gbélé nígbà tí British jàn wá pọ̀ wọ́n tún ní ká lọ practice yẹn o ibi tó ń lọ lèmi ti ń sọ fún yín
so ní gbogbo game tó ń sọ pé ẹ lọ bá tẹ́ bá lè rí other 3 countries tó bá lè support àwọn security which is France, England, ìlú òtún níná China, Russia. Sí China lè fẹ́ lọ bá ní kò náà ní dáhìn nínú Nàìjíríà náà ti ń jẹun. Ṣé France lè fẹ́ lọ bá ibẹ̀ nínú Nàìjíríà náà ti ń jẹun. Ṣé England lè fẹ́ lọ ibẹ̀ náà ti ń jẹun. Wọ́n mọ̀ pé tẹ́yìn Yorùbá tẹ́ bá dá nìkan dúró gbogbo ìjẹkújẹ olè jìbìtì tó ń kó lọ́fẹ̀ẹ́ gbogbo raw materials kò ní wáyé mọ́. Wọ́n rí pé we are smart to their tax. Ọ̀fẹ́ náà ń kó most of stuff tó ń kó nílẹ̀ Nàìjíríà ọ̀fẹ́ ni. Ọ̀fẹ́ náà ń kó tó lẹ̀ ń gbọ́ yẹn ọ̀fẹ́ náà ń kó token náà ń fún yín. Tó máa wé pé 1,000 barrel tó máa sọ pé wọ́n wé pé 1,000 barrel ẹgbàá mi sọ wọ́n ti fa 1 million. Wọ́n ti fa 1 million. Ẹ má jà tanra wa. But inú àwọn Yorùbá ara wa yìí náà nú wọn náà ti ń jẹ inú àwọn ọba wa yìí náà ti ń jẹ ibẹ̀ làwọn ọba yìí wọ́n ti ń fún ọ ní ẹ̀rọ̀rún náà nú ẹ̀. Tẹ́ bá ṣàkíyèsí ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ẹ jẹ́ ká tẹ̀ kàn fúnra kó jẹ́ ká ní àlọ́ba àní olórí tó dá olórí tó jẹ́ ìran Yorùbá tí ò tí gbẹ̀gún jẹ tó ń ṣe ní tọkàntọkàn tẹ́ pé Ọlọ́run ló yàn sórí ẹ̀ ṣe ní tọkàntọkàn ẹ̀ ìlérí kó máa pọ̀ mọ́ ìlú ẹ̀ kó má dìde sọ̀rọ̀ kó má tara. Mo fẹ́ káwọn Yorùbá pé nǹkan kan wà lábẹ́ máa já yín sí nǹkan kan wà lábẹ́ ṣé ni most of àwọn olówó wa náà wà nù wọn àwọn governors gbogbo náà ti lọ tọwọ́ bọ̀wé lábẹ́ẹ̀lẹ̀ òótọ́ mò ń sọ fún yín náà ti lọ tọwọ́ bọ̀wé lábẹ́ẹ̀lẹ̀ tọwọ́ bọ̀wé gbogbo wọn yìí promise ni owó kan wà tí wọ́n máa fún wọn tẹ́ pé ó máa dàbí forever royal money forever ni òun lè ṣe ní gbogbo wọn tán lè sọ̀rọ̀ even àwọn ẹlòmíì wà bẹ́ẹ̀ tẹ́ pé ẹ̀ lè expect orúkọ ẹ̀ wà nù àwọn tó ń lè mẹ́kàn lè cause trouble tó ń lè jẹ́ kí ìlú tó ń nígbà kí Nàìjíríà pín nírùnà Yorùbá gbogbo wọn ṣe silent tẹ́ bá lọ gbogbo wọn àwọn elite gbogbo náà ilẹ̀ Yorùbá wọn lè sọ wọn silent gbogbo náà ti rope sínú mafia group yìí bọ̀ nínú owó ẹ̀yìn àwọn tó ń ṣe yẹn wọ́n mọ̀ pé àwọn ń tàràn wa àwọn ń tà wá lẹ́rù ni indirect slavery náà àwọn èèyàn tí wàá ń ṣe fún wa indirect slavery wọn bá fún ní restructuring náà máa fẹ́ àwọn un gbogbo máa fẹ́ padà sí restructuring náà máa fẹ́ gbé wá game tó fẹ́ play dé ìgbẹ̀yìngbẹ̀ mo ti ń ja yín sí díẹ̀díẹ̀ 2 game ni wọ́n á gbé restructuring wá pé kan fi ṣètò ẹ̀ ìkejì okay gba security ẹ̀ ẹ lọ máa fún Àmọ̀tẹ́kùn ní ammunition ibi tó ń lọ tó ń fẹ́ kíyèsí nìyẹn tẹ bá rí àwọn olówó ọkọ̀ wọn balẹ̀ wọ́n ti mọ ibi tó ń fẹ́ kíyèsí ibi tó ń fẹ́ parí ẹ̀ sí nìyẹn bó táwa mọ Yorùbá yìí tó ẹni fẹ́ kẹ́ dìde àní gbà káwọn ọba ẹ̀ tún ta wá sí irú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá tún tó máa rí pé fọ́jú tán ókè wọ́n á gbà náà fún ní àwọn support àwọn fẹ́ fún yín ní Yorùbá nation on what deal ẹ tó bá fẹ́ sign àfẹ́ mọ deal àgbà deal èlò lẹ fẹ́ gbà tẹ máa fi support àbọ̀ kẹ́ lọ́ máa lọ sign deal another 200 years lẹ́yìn fúnra Yorùbá tábà gbalẹ̀ Yorùbá tán tẹ́ pé àwọn òyìnbó kan lọ́wọ́ máa control ẹ̀ wá fún 200 ẹ má lọ sign deal lẹ́yìn ọlọ́mọ Yorùbá o ẹ má lọ sign deal o àsìkò yìí ojú ti là o ẹ má lọ sign deal no nonsense deal lẹ́yìn ọmọ Yorùbá pẹ̀lú anybody no nonsense deal àwọn kan tí mo ń sọ yẹn àkíyèsí tó máa ṣẹlẹ̀ tó máa gbé wá tó ń tì yín lọ mò ń sọ fún yín yẹn and they are using most of all these politicians àtajàtẹ̀rọ náà ń gba orúkọ wọn náà ń forúkọ wọn sí kìíní ìtẹ́bára àwọn ọba míì wọn ti ẹ̀ wọ́ọ̀tì kó ní ọ̀kadà gan ẹ̀rí òun náà ní òun lo jet gbogbo díẹ̀ ti lọ rẹpẹtẹ lábẹ́lẹ̀ nínú ilẹ̀ ọmọ Yorùbá àwọn even tọ́ọ̀gì wọn gbà nú ẹ̀ gbogbo wọn ti sẹ́ wọn náwó ẹ̀ débi pé Tinubu náwó wọn lo Tinubu kó fi destroy ìwà mú ìmá sọ̀rọ̀ débẹ̀ náà they are using Tinubu they are using Ọbásanjọ́ gbogbo wọn mo ti sọ ṣùgbọ́n mo ní Tinubu ò tí ì sínú kánkọ́ọ̀sì yẹn tẹ́lẹ̀ kò síbẹ̀ tẹ́ wọ́n pàtì pé lè tọ́ọ̀gì ni wọ́n ẹ̀ṣẹ̀ mú wọn rí pé ó ní àwọn tọ́ọ̀gì lọ́wọ́ wọ́n ẹ̀ṣẹ̀ mú wọn náà ẹ̀ṣẹ̀ join mo ti sọ mo náà ẹ̀ṣẹ̀ join club tí mo ń sọ yìí ni so gbogbo àwọn ọba wa most of them náà wà nínú club yìí gbogbo àwọn elite wa tẹ́lẹ̀ tán dákẹ́ gbogbo wọn mi wà nínú club yìí tẹ́pọ̀ ní royal kìíní tán fún wọn every month bọ́yàn máa gbà títí láíláí tán bá kú tán ìdílé wọn máa gbà lọ tán bá kú tán ìdílé náà máa gbà lọ for the next 200 years 100 years ìdílé wọn máa gbà royalty pay kan ni bó ṣe ń wọlé nìyẹn ó ní ẹṣin gbogbo wọn tán lè sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá
the same thing wà pọ̀ nílẹ̀ Yíbò náà, the same thing fáwọn ilẹ̀ Yíbò náà, but gbogbo wọn náà kan náà rí kó mọ́ lẹ́ẹ̀tàn nílẹ̀ bọ́ sílẹ̀ Yorùbá wọn rí wọn mú gan. Then mo fẹ́ support show kan tí baba 1010 ṣe, baba 10 àrólé 1010 ṣe nípa ti Tinubu pẹ̀lú ọwọ́. Òótọ́ ni èmi náà ti gbọ́, òótọ́ ni ẹ lọ wo show baba 1010. Òótọ́ ni mo tún fẹ́ repeat ẹ̀. So this guy is ready to sacrifice Yoruba for anything, just for the generation of their own family. That's just the game. Kò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí nìyẹn. Òun lèmi ṣe ń pa bàbá wa ṣàkíyèsí gbogbo dì tí wọ́n bá sọ tán kọ lẹ́tà ẹ má tí mo wọ́n bàbá. Àwọn bíbí tó ń lọ ọ̀tọ̀ ni, èmi ń já yín sí bàbá, èmi sọ fún bí tó ń lọ ọ̀tọ̀ ni. Wọ́n fẹ́ panú ẹ̀, wọ́n sàwá síwájú ni. Kò sí country láyé yìí tó fẹ́ gbòmìnira tó kàn jẹ́ pé kàn dédé UN kàn dédé wá bẹ́ẹ̀ ọ̀yá ìpín wọ́n ti pín ni. Kò sí àwọn ò fẹ́ jà, a ò fẹ́ jà rárá, we want peace, but ẹ bá gbéjà wa a defend ara wa, simple as that. Tá bá sọ pé a ní country wa a ní tẹ́lẹ̀ náà, because inú country wa la wà náà, ṣe bọ́n jọ̀ wá pọ̀ ní a ní country wa, Yorùbá nation ti wà náà. Kò yẹ ká tún máa takò ara wa ká máa bọ́ sórí social. Mo yẹ pé gbogbo géèmù yẹn bàbá wa lè máa mọ̀, àwọn olóṣèlú náà ń ṣe gbogbo yẹn kán lè dàrú, kán lè panú ẹ̀, because gbogbo náà ti kó sínú inú list tí mò ń sọ yìí, tẹ́gbẹ́ ẹ̀gún jẹ tó wá lè ṣe lè ìwọ náà wà nínú list yẹn. Mi ì mọ iye owó náà, mi ò mọ bọ́ ṣe máa gbà, but ọdọọdún ni forever money náà ń powó yẹn. Wọ́n tó bá lè bá wọn break ẹ̀ tí wọ́n ní rí Yorùbá nation gbà. Nǹkan tó ń lọ lábẹ́lẹ̀ lọ́wọ́ káàkiri tó ń circulate lọ́wọ́lọ́wọ́ sí nìyẹn. Ohun tẹ́ bá rí ilẹ̀ Yorùbá ó silent gan. Mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan pé set up ni, plan something ni. Ẹ̀wọ̀n gbà kan ti bọ́dà ilẹ̀ Yorùbá ni wọ́n dẹ̀ ṣe ti náà tilẹ̀. Kò sọ bá kankan, kò sí ìjòyè kankan, kò sí olórí kankan, kò sọ wí anybody tó sọ̀rọ̀. Ara bọ́n ṣe kọ́ wọn kán ṣe máa ṣe nìyẹn tó máa tẹ̀wárí. It's a plan work. Ṣé dáwọn Fúlàní wọ́n ń lò wọ́n, ẹrú lásán ni wọ́n ń lò wọ́n, because wọ́n ti mọ̀ pé kí ní ẹ̀ máa ṣe ilẹ̀ náà ṣe sáré lo Buhari ń gbà yẹn, but àwọn bàbá wíìrì olóṣì tó ń tọ̀ sára yìí kò mọ̀ tọ́wọ́ ẹ̀kọ́ kókàn aláyé bàjẹ́. Bí wọ́n ṣe sọ pé tó máa ti fún lówó, tó máa ti fún Yorùbá nípò tí tó ń ṣe ti tán, kán dẹ̀ máa sọ òyìnbó wo orí burúkú kiri tán dẹ̀ ní common sense. It's a pity. Ìtìjú ló jẹ́ fún àwa yìí, kárí pé dúdú ló tún ta dúdú, kí ló dé fún ìbò. Àwa ta la nìkan wa, a tún fẹ́ lọ máa gbàṣẹ lọ́wọ́ àwọn míì kan tó lè recognize nǹkan tó ń lọ dá wa sórí ẹ̀ rí pé kò make sense. Ìgbogbo àwọn ìlú tán dá dúró tí wọ́n recognize, ṣé wọ́n rí ilé ayé gbé ní àbọ̀n tọrọ jẹ́, ẹ béèrè. Ẹ jẹ́ ń jayín sí àwọn ìlú tẹ́ bá rí pé kíní Somalia, mo gbọ́ tán lo Somalia, ìlú kan tí bàbá wa wálé lo Somalia. Kò sí nǹkan gbogbo bẹ̀ yẹn bàbá, kò sí nǹkan gbogbo Somalia yẹn, ọmọ ìpínlẹ̀ aṣálẹ̀ ni, kò sí nǹkan bẹ̀. Ṣé wọn jà kan tó pin ní South Sudan, ṣùgbọ́n jà kan tó pin ní kí UN tó wọ bẹ̀. Ṣùgbọ́n jà kó rí pé UN wọlé ni, kí làwọn pọ́n lé táǹkọ́ abẹ́. Ẹ má jẹ́ kán tì yín lọ gẹ́ a fẹ́ ṣe ní kinní kan ní, a fẹ́ ṣe peaceful, àwa náà fẹ́ ṣe peaceful, but kán má gbéjà, àwa náà ní gbéjà lọ bẹ́ anybody. We're gonna defend ourselves. Self determination ni, self defense dẹ̀ tún ni. A máa defend ara wa. It's our land is our property. Ètò wọn lọ bá àwọn tó ń kó yín lẹ́rú, ó dàbí kẹ́ lọ bá kó jẹ́ ẹrú tó dání, ẹ wá lọ bọ́ gẹ̀ pé fẹ́ free. Kò ní jẹ́ ẹ lọ. Bẹ́ ṣe máa dúró ló ṣe máa wá, ó lè fún yín lọ́mọ obìnrin tẹ́ máa fẹ́ ń bẹ̀ yẹn kí ó lè máa lọ náà, kó lè máa rí yín lò. Ẹ̀yin bàbá wa yìí náà ń lò, àti àyàn ọba àwọn àtàyè létí ẹ̀yin náà ń lò, náà fi ń palẹ̀ ilẹ̀ Yorùbá wọn. After Congo lẹ́ni, Yorùbá ló ní the highest resources ní gbogbo ilẹ̀ àgbáyé. Ẹni mo parọ́ bẹ̀ fún yín, kò tí kàn yín, kò tí yà ẹ máa rí. Gbogbo yẹn náà ti táàpù ń sìn, gbogbo ẹ̀ náà ti fojú kàn sìn, gbogbo ẹ̀ náà ti dáwọ́ lé. Gbogbo làwọn òyìnbó yẹn ti gbórí lé pé yes, ibi táwọn máa ti jẹ tán máa ti jí mú lélẹ̀. Kò sí bòmí. Lẹ́yìn Congo, àwa ní the next ilẹ̀ Yorùbá ni wọ́n máa gbẹ́ gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n ìgbẹ́lẹ̀ Congo ni. Bọ́dà kí mo sọ sórí Congo yẹn, mo sọ pé nígbà tán fi Mobutu jẹ, bàbá yẹn yarí mọ́ wọn lọ́wọ́, wọ́n fi bà economy ìlú yẹn jẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ogbẹ̀ fún Congo, náà ń ba ogbẹ̀. Bọ̀ bí ra pé àwọn ọmọ ìlú yẹn náà gbogbo wọn oníjẹkújẹ, wọ́n ti gba oníyẹ owó tán gbà lóṣooṣù. So kò jẹ́ kán lè support government bọ̀bọ́ yẹn, ìyẹn governor wọn bẹ̀rẹ̀ president wọn gbà yẹn Mobutu.
tó fi bẹ́ẹ̀kan tó fi crash economy wọn ẹ lọ wo àwọn ìlú African sí àwọn òyìnbó yìí tó ń bá fi ọba jẹ́ bẹ́ẹ̀ ẹ lè ṣe nǹkan tó ń fọba jẹ́ ni mo sọ fún yẹn àwọn náà ń fi olórí sí gbogbo bẹ̀ yẹn ìwọ lórí tó bá ti lè sáàfù wọn báyìí wọn máa yọ ẹ́ dànù ni gbogbo yẹn wà lọ́lọ́run wá gbé dìde ta lè bá Áfíríkà kọ̀yà yẹn ó wà nínú national anthem wa ẹ̀bùn tọ́lọ́run fún wa ni Ọlọ́run fún wa ní agbára ó fún wa ní resources ó fún wa ní manpower mọ́. mo fẹ́ sọ àṣírí kan fún yín àṣírí ẹ̀ náà fẹ́ gé mọ́lẹ̀ lórí rally wọ́n mọ̀ pé ordinary 5 million Yorùbá lásán tó ń bá dìde ó ti bọ́ lọ́wọ́ òyìnbó pátápátá kò sí gbogbo àgbáyé because wọ́n mọ̀ pé wọ́n ní lè wọlé tó máa di gbogbo jáde tí gbogbo Yorùbá bá dìde tán tí gbogbo jáde káàkiri jáde ta dúró sí ta dúró pa wọ́n ti fi pé gbogbo àgbáyé wọ́n máa withdraw àwa lóyìnbó máa wá lọ ẹ̀kọ́ máa wá bẹ̀ kó ṣe kọ́ máa lọ bẹ̀ Nàìjíríà rally yẹn máa hold bàjẹ́bàjẹ́ kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe that rally will take place then ẹ wá rí pé ṣe ni wọ́n pariwo ẹ má ṣe declaration ẹ má ṣe àwáwí náà ń ṣe àwáwí ẹ má ṣe declaration àwáwí wọ́n fẹ́ fi sabotage rally ní ibi tán lọ ni mò ń sọ fún yẹn àwáwí ni pé wọ́n fẹ́ declare àwáwí náà fẹ́ ṣe UN ló ń bá wọn yàn ló ń bá wọn gbogbo àwọn country tán ti ṣọ́ọ̀nà náà bá wọn declare ẹ jẹ́ just simple common sense ní ẹ lọ find out wọ́n máa débẹ̀ wọ́n máa sọ kókè àṣẹ fẹ́ pinnu wọ́n dẹ̀ pín lójú ẹsẹ̀ wọ́n dẹ̀ máa yanjú ẹ̀ that's all. Èdè wọn sọ gbé wọn ṣàyẹ ṣàfẹ́ bá ìrìn àjò Yorùbá jẹ́ géèmù táwọn politician yẹn ń tì yín sí yẹn kò lè work gbogbo làwọn máa tú síta tẹ bá dé gbogbo àwọn bàbá tẹ gbogbo wọn tó wà náà yẹn gbogbo àwọn politician gbogbo àwọn mílíọ̀nìà yẹn gbogbo pátá wọ́n wà nínú gúrùpù tí mo sọ yìí o wọn ò ní sọ pákẹ́ but kí ló ń ṣe yín Ọlọ́run dá yín ẹ̀dẹ̀ ń pa ìran dúdú fún ìran míì kìtẹ̀ má lè sọjí pẹ̀lú education tẹ́lẹ̀ ní pẹ̀lú gbogbo tẹ́lẹ̀ ní ìran ọmọ Yorùbá ẹ dìde ẹ̀yin youth ẹ dìde that is what is going on exactly. nǹkan tí mo ń sọ yìí tó bá wọn nǹkan gbé whatever wa assassin wọn mi ò ràn wọn nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ táwọn bá wa àtàwọn olórí elders wa ń ṣe lábẹ́lẹ̀ ni mò ń sọ fún yín wọ́n dẹ̀ ń lo àwọn politicians yẹn wọ́n ń lò wọ́n fẹ́ dàrú wọ́n fẹ́ mess it up so the way tó fi lè mess up ni pé they can't mess it up pé kò ní ṣe wọ́n á fi fún yín ní ọkàn tó máa fi tù yín nínú but pé wọ́n kọ́ ba lè má pín kò sí káwọn ìwé kan lè máa jẹ nǹkan tá à ń jẹ so tábà tí wá pín wọ́n wá change gbogbo rules and regulations pé Nàìjíríà gan kò sí Yorùbá nation mọ́ pé a ti di nǹkan kan náà kò sí pé Yorùbá kan exist mọ́ kò sí Fúlàní mọ́ àjọlẹ̀pọ̀ ni àdẹjọlẹ̀pọ̀ but àwọn òyìnbó yìí ń ṣe nítorí èrè táwọn máa jẹ nílẹ̀ ilẹ̀ Áfíríkà títí láéláé ni this is what happened in Congo kò tó ṣẹlẹ̀ ní Congo nìyẹn lọ find out kò tó ṣẹlẹ̀ ní Congo Brazzaville náà tún nìyẹn lọ find out France ló yìn jẹun Congo Brazzaville dè ní òun àti Belgium àti America gbogbo náà ń jẹ́ ń bẹ̀ tèmi ilé ní France Chinese náà ibẹ̀ náà ti ń jẹ France àwọn máa ń jẹyàn pa ni káde wàá liberate the whole Africa ẹ lọ gbọ́ national anthem wa Ọlọ́run fi àpẹẹrẹ wọ̀nyí ẹ̀yin wálé ẹ̀ lọ pé ìdí òṣì yìí lè fẹ́ kú sí ìdí ìyá yìí lè fẹ́ kú sí àwọn tẹ́pọ̀ àwọn ilé ẹ̀kọ́ máa bẹ̀ yín tọ́mọ nǹkan tẹ wọ́t ẹ̀yin ò mọ̀ nǹkan tẹ wọ́t kọ́ máa bẹ̀ yín èyí tí wọ́n lọ ń bẹ̀ ó máa ṣe o. nígbà mo gbọ́ pé wọ́n ní ilẹ̀ àwọn palẹ́ta ayọ̀ nǹkan kan báyìí mo kọ́ pé wẹ́ káwọn bàbá ò tí mọ̀ pé game làwọn people yẹn play game tó ti ń play donkey years láti mọ̀ báwọn people ṣe ń play gbogbo àwọn tó bọ́ lọ́wọ́ wọn wọ́n bọ́ for life ni wọ́n bọ́ for life àwọn ò ń ṣe country ilẹ̀ Yorùbá ń ṣe country tí ó jẹ́ pé tàbá rí support any man power bí nǹkan kan báwọn wọn bá tábà ti rí ó ti tó wa àwa gan tó lọ́tọ̀ àwọn náà máa bẹ̀bẹ̀ àwọn náà nídìí wa because àwa nídìí nǹkan táwọn nídìí ọ̀dọ̀ wa ló wà àwọn ọdọ ẹ̀kọ́ máa bẹ̀ wa kó ṣáà ká máa bẹ̀ wọ́n because nǹkan táwọn fẹ́ ọ̀dọ̀ wa ló wà. ó mà sú mi ìwọ lọ máa bá ṣí àwọn ìran Yorùbá ẹ̀ níyè kan rí bí ilé ayé ṣe ń lọ gbogbo ilé tó ń ṣe yìí tẹ́ pé àfihàn tó máa jẹ́ǹsì wọn rántí ọmọ wọn àwọn few tó ń kàn fún tó ń forúkọ sínú list royal kí náà tó pé nínú payroll every month bóyá every year and throughout their life families wọn yẹn àwọn ẹnìkan náà ń dún bí ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá owó tó mọ wọ́n ti fọ́n sí payroll wọ́n pọ̀ gan tẹ́lẹ̀ wọn pọ̀ tí wọ́n ti wá kó àwọn orúkọ mọ́ sí
ìtùnú pẹ̀lú lọ́rọ̀ ní àwọn ìbọn wọn bẹ̀rẹ̀ sí ní kó àwọn orúkọ àwọn èèyàn mọ́sìn tó ń gbà payroll ń lọ bí wèrè everyday wọ́n fẹ̀mí òkun payroll ń lọ bí wèrè. ó mú sọ pé gbogbo àwọn tó ń yípo bàbá politician ló pọ̀ jù gbogbo náà fẹ́ wọnú payroll yẹn. tẹ́ bá rí Yorùbá world media kan ṣe rí pé bàbá òsèré ni ó tẹ̀bà ti bẹ̀ yẹn ni. wọ́n ti rí nǹkan tó ń wá ẹ pé oṣù kan tó ṣe pẹ̀lú bàbá Adéníransin ó ti ní any latest orí show tóun ni kò kí ń ṣe Yorùbá world media gan-an ti máa gbọ́ ọmọ orí show tóun tó ń polówó rẹ̀ ó ní orí show tóun wọ́n dẹ̀ ti fóun ní contract ó ti fóun ní kìíní ẹ mọ̀ ṣe ilẹ̀ máa fi mọ̀ pé tá bá ń sọ pé àwọn eléyìí ẹlẹ́tàn ni wọ́n ẹ rò pé bá ń parọ́ ni ẹlẹ́tàn ni wọ́n kò ságbàánu wọn ẹlẹ́tàn làwọn eléyìí. The same thing náà mo wà nínú kí lorúkọ ẹ̀ central account tán rí inaugurate ẹ̀ mo wà ń bẹ̀ kò ságbà because mo wà wọn tó wà ń bẹ̀ wọ́n ti corrupt àwọn youth gan tó tún wà nù media yẹn máa sọ yẹn pẹ́rẹ́ lómi bó ṣe ń sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ yìí yamayama ìlúmi tí ò rí nǹkan rò á lóun rò nǹkan kò rí nǹkan rò ìró òṣì ìró orí burúkú àròpọ̀ ìyá àròpọ̀ àdánù níbo lẹ́lòmí ìròkúrò ìrò bàjẹ́ ìrò àbòsí bí láyé lómi ṣe rí nìyẹn but tó má ti fún wọn ní small token láyé wọn ti wà ok ẹlòmí àwọn tí rí token yẹn sí but wọ́n jẹ́nu token wọ́n jẹ ẹni tó bá lè búra wọn pé àwọn ò jẹ́nu owó Yorùbá nation yẹn àwọn kan ṣe kíní kan ní irọ́ ni wọ́n ń panu wọn. àbòsí ò dáa àbòsí ò dáa gbogbo ní group yẹn eléyìí tó ń jẹ́ bàbá yìí náà kí lórúkọ ẹ̀ Ayébíodó tó yẹ kó ṣe bí àgbà nínú ńgbà tó sọ pé wá re-inaugurate central account tó jẹ́ pé ọ̀rọ̀ òmìnira account ló ń lára bẹ̀lẹ̀ ń bá kiri ń bẹ̀ it's a shame gbogbo yín tẹ́wọ́n bẹ̀ it's a shame. Yàtọ̀ sí Dr. Adeoye Dr. Oye it's not part of them mi ò rí then ṣé Dr. Kola ni or Mr. Kola àwọn yẹn kan wà kó ń ṣe gbogbo wọn but àwọn most of àwọn journalists àtọ́npẹ̀rẹ̀ àwọn ní media wọn kàn ń sọ̀rọ̀ yamayama bí méjì kan ọ̀nà ń sọ̀rọ̀ yamayama èyí tó ń pè ní ọmọ kìíní yẹn tó máa ń ṣe pé gbogbo Yorùbá wọn tó kàn ń sọ̀rọ̀ yẹn kàn bí ìlara wà náà ìjẹ́ gbogbo wọn kí ló ń ṣe yín náà ẹ̀yin youth ẹ̀dẹ̀ ń ṣe bí kíní ṣé Hussein ti kó kánsà yẹn báyìí ni gbogbo wọn ṣe rádaràda tí ò bá sí pé Gani alágbàlá tó wá ń sọ̀rọ̀ bí ọkùnrin tó ń sọ̀rọ̀ bí olórí tó ń sọ̀rọ̀ bí ẹni tó ní làákàyè pé kò rí bẹ́ẹ̀ pé àkáǹtì báyìí ni kò dáa ṣé bí àkáǹtì òmìnira ṣé bí ilẹ̀ Yorùbá yìí náà fi ń jà fún apá kí ló ń ṣe yín ìlara ẹ̀ stop ẹ̀ kí ló ń ṣe yín ẹ̀yin ọmọ Yorùbá kí ló ń ṣe yín ìlara ẹ̀ stop ẹ̀ kí ló ń ṣe yín òmìnira kan ṣe bí ok ibi tí òmìnira kan ibi tó ti ṣiṣẹ́ délé nìyí ṣé àkáǹtì tẹ́ṣẹ̀ṣẹ̀ gbé ṣẹ̀ṣẹ̀ túnṣe tó ṣẹ̀ṣẹ̀ wá ok ń sìn ṣé ó lè bẹ̀rẹ̀ iṣẹ́ tí òmìnira kan ti ṣe ni ṣé ó lè bẹ̀rẹ̀ ṣé ó lè ṣe means account here is good òmìnira central account is okay wọ́n ti perfect wọ́n ti try sale everything ti ń ṣiṣẹ́ o but òmìnira account tí Yorùbá ti gbélé láti bẹ̀rẹ̀ ẹ wúṣẹ́ tí òmìnira account ibi tó ti báṣẹ́ dé kí ló ń ṣe yín ẹ kó lọ ara ti sẹ́gbẹ̀ẹ́ let us be reality ẹ face reality kò dáa ẹ ń fà wá sẹ́yìn ẹ kẹ́kẹ́ tẹ́ wà tẹ́ pẹ́ra ẹ ní world media yẹn gbogbo yín àwọn kan wà tó dánú wọn àwọn kan wà tẹ́ pé mò ń wọnú comment mo ráwọn mi tó sọ̀rọ̀ dáadáa nú wọn bóyá kan wà bẹ oníràndọ̀rọ̀dọ̀ tiẹ̀ ní orí ìyẹn ò tiẹ̀ pé ní tiẹ̀ ó ní àwẹ̀ wait and see kí ló ń wait and see who are you kí ló ń wait and see nínú comment mo wà ń bẹ̀ mo rí ń bẹ̀ mo kàn ń wò wọ́n mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Gani Alágbàlá you talk sense àwọn ilé ìdọ̀tí ló pọ̀ jù nù wọn àwọn woman kan náà wọn bẹ̀ tán sọ mi morúkọ wọn I can find their name mo ṣe screen gbogbo wọn mi tó tọ́ mo sọ fún yín gbogbo wọn mo kàn ń sọ fún yín ni kò dá ìjà pẹ́gàn kúrò kò dá ilé ìtẹ́ bá pátẹ́ ń bá kátẹ́ bá ẹ kúrò ní Nàìjíríà tún dá Amẹ́ríkà inú ẹ̀ tún bẹ̀rẹ̀ àbòsí náà ni kó jẹ́ òkú yẹ ìṣòrí gbóǹkó kalẹ̀ sílẹ̀ ń bẹ̀ mímọ̀ tí máa hate alábòsí mi mọ́ alábòsí máa ń piss me off
mi láì kí n lábòsí rárá, máa ń piss me off, máa ń dà nǹkan rú ni. Kó tó kí n lọ síwájú máa fàyàn sẹ́yìn. Kí ló ń wait and see? You want to wait and see what? Kí ló fẹ́ see? Who are you? Ẹni tí mo bá mọ̀ rẹ̀ kò tí ìyá tó bá dójú ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣaṣọ lójú egun ẹgbẹ́ mi ọ̀ràn yín. Mi ò rán ogbó ibẹ̀ ṣe wà yẹn. But I'm not me yẹn kọ́ mọ́ aṣọ. Ṣé n gé ti ń sìn? So yẹn ni mò ń tọ́ láti sọ pé ká jáwọ́ kúrò nínú bàjẹ́ gbogbo rádaràda rédèrè tá à ń ṣe. Then àwọn ọmọ Yorùbá rán mi, wọ́n ní tẹ́ bá ti fẹ́ ṣe show, ẹ máa fi fóònù lẹ̀ kán lè máa pe àwọn bàbá tẹ́ bá ń pè wọ́n sórí show yín. Àwọn ẹni náà pa àwọn ní question táwọn máa jù sí àwọn tó máa bèrè pé káwọn máa pè wọlé, ẹ máa ṣí line lẹ̀. Because wọ́n wo show kan náà pé bàbá pé àkín bá wọn sọ pé kán máa ṣí line káwọn máa ráìpè wọlé, káwọn máa bá bàbá sọ̀rọ̀, káwọn public náà máa bá bàbá sọ̀rọ̀ direct fún ara wọn. Ilé tẹ́ ń ṣẹlẹ̀ tẹ́ wọ́n ń ṣe àbòsí media. Ẹni tẹ́ ń ṣe àbòsí sáwọn pé politician ni ṣé kò ti play yín? Níṣẹ́ ó ti lọ sí ti ọ̀dọ̀ ẹlẹ́ yẹn Hussaini, ó ti ní ọ̀dọ̀ òun ní kan tó máa wo latest ṣó tán. So kí wá ní ẹ wà functionless náà? Báyìí ẹ ti wà functionless bẹ́ẹ̀ ṣe wà ẹ́. Àwọn sọ pé politician làbí pé kíní kan ẹ̀ ń kó wọn mọ́ra ẹ̀ wọ́n yẹn ṣe kò sí ètò ìkan gbé kan owó jango làwọn méjèèjì. Àti tó lọ head central account àti tó no head media kò sí. These are all politicians. Kò sí kí wọ́n politicians pay their bad people, that's the point. But àwọn eléyìí wọ́n ṣe pẹ̀lú they see after their gain. Nǹkan tó máa achieve, nǹkan tó máa jẹ́ bẹ́ẹ̀ because gbogbo náà fún ní court pé okay, if you can make this thing happen, you get this. If you can make this thing happen, you get it. If you can make this thing happen, you get that. Kò game tó ń ṣẹlẹ̀ ní pọ́n tó pọ̀ jù ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nísinsìnyí mo sọ fún yẹn lówó yẹn sìn. If you can bring down this one, you get this. If you can bring down that one, you get this. Game to you Tinubu to send the call everybody ne. But we support àwọn òyìnbó yìí náà ni pé if you can do this, you get there. If you can do this, it will be this. If you can do that, you can get that. Bó ṣe rí sí ni yọkànyán pé ló ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí. Pé kí 2023 yẹn lè take place. Òmìnir sọ wọn kan ṣọ́ra kó má fa delay, kó má fún wa ní delay. Wọ́n á máa tọ́ ẹ máa rí ẹ ní sùúrù, géèmù ni o, èmi ti sọ o, géèmù ni wọ́n máa tọ́ títí tó máa fi wọ 23. Tó máa ṣe lẹ́jọ́ báyìí ó ti tán ni ẹ gbà bẹ́ẹ̀. But èmi sọ fún yín, àwọn YouTube sọ fún yín pé àwọn ò ní gbà pé kò ní ṣẹlẹ̀ ẹ gbà bẹ́ẹ̀. Pé kò ní gbà kò ní ṣẹlẹ̀ pé ó ti jọ pé táwọn bàbá wa àtàwọn bàbá tán ti ń tà wá. Eléyìí ó pọ́n ti ta ni mò ń já yín sí. Gbogbo wọn náà ti wà nínú payroll. Gbogbo wọn ti wà nínú payroll. Àtọ́ba o àti ìjọba o àtàwọn tó ti ṣèjọba rí o àtẹni tó ṣe gbogbo wọn ìwọ tó bá lè bá wọn bring anything Yorùbá nation down tí ò fi ní bọ́ sí àwọn míì wọ́n fún wọn sí pé àwọn míì wọ́n fún wọn ní ọ̀kan ni ó ní everybody ṣe ń jà pátápátá Yorùbá ni àwọn onígbàsẹ̀ kò ní ṣẹlẹ̀ ó ní gbogbo eré tó ń sá ó ní lára tẹ́rí tí ogun kanra wọ́n fẹ́ mọ bí tí ìyọ́nì ti rí badé kán lè máa mọ bẹ̀ kán lè máa mọ báyìí máa tákù bẹ̀ bọ́ wọ́n rí Ọlọ́run fà ṣírí yẹn hàn Ọlọ́run fi kọ́kọ́rọ́ yẹn lé wọn lọ́wọ́ Ọlọ́run fi kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ how far is it true? It's not true. Ọlọ́run tí ẹ fi level Ọlọ́run fi hàn wọ́n ó ní lára tẹ́ ń rí gbogbo tó ń ṣe bójúbójẹ́ this is that ẹ má jẹ́ kán tì wá ń tìkùtì ṣe rí ìrìn àjò yìí lọ́dún yìí mo ti sọ pé ọdún ìṣẹ́ a máa fi a lot of àwọn tó fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá dúró a máa wá wọn tì a máa wá wọn tì ẹ máa wòran a máa wá wọn tì Ọlọ́run mo sọ fún yín èpè ìdè yẹn èpè ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ ẹ máa jí ẹ máa ṣépè ẹni tó bá ní ilẹ̀ Yorùbá ò ní dúró ẹni tó bá ti gbọ́wọ́ lẹ́yìn fún ọ̀nà Yorùbá pé kí ilẹ̀ Yorùbá má dúró ẹjá máa ṣépè fún wọn pé kò ní rí bá ti ṣe kọ́lọ́n bá só mọ́lẹ̀ bí akọjá owó tó gbà àti nǹkan promise orí àìsàn ni kò ti máa wò ẹjá máa ṣépè èpè ń ṣiṣẹ́ èyí tó mọ̀ sọ fún yín o àwa ti witness èpè ń ṣiṣẹ́ ni o èpè ń wọ́ọ̀kì o èpè ń ṣiṣẹ́ èpè wà nínú Bible táwọn parọ́ ẹ má pè ṣe pé àwọn dẹ̀ ń ru Bible kiri o èpè ń ṣiṣẹ́ o wọ́n ru Quran ẹ má ṣe pé èpè wà nínú Quran ni o ẹ má dá wọn lóhùn o wọ́n mọ̀ èpè ń ṣiṣẹ́ ni o wọ́n mọ̀ èpè ń ṣiṣẹ́ o èpè ń ṣiṣẹ́ o èpè tẹ́wọ̀n yẹn ara weapon tó fi ń jagun lè pé o náà fi ń píẹ̀ sáàtà àwọn olórí burúkú àwọn ọ̀dàlẹ̀ o èpè náà máa fi ń píẹ̀ sáàtì wọn èpè náà máa fi ń pa àwọn ọ̀dàlẹ̀ o èpè náà fi ń pa àwọn ọ̀dàlẹ̀ ẹ jẹ́ ká máa ṣe ń láàárọ̀ ó ń affect wọn gan mò ń sòtọ́ fún yín ẹ bá rí wọn gan ẹ má ṣe pé mọ́ ẹ má bẹ́ni gan ó ń affect wọn gan ó dẹ̀ pé ẹ mọ value èpè tẹ́ ń ṣe ẹ jẹ́ ká padà sí pé ká máa tẹ́ra mọ́ bá ṣe ń tẹ́ra mọ́ tẹ́lẹ̀ ẹ jẹ́ àtẹ́mọ́ tí kò dọ́bù ń sìn because àwọn wèrè yẹn wọ́n ti gbó síra ká máa ṣe pé fún wọn pé owó yẹn kọ́ máa fi wà ìsàn ni. ẹ̀yin tẹ́ bá fẹ́ da ọkọ̀ ojú omi ilẹ̀ Yorùbá ẹ̀rú pé ilẹ̀ Yorùbá ò ní délẹ̀ lé ayé ẹ̀yin àtọmọtọmọ ẹ̀ ní délẹ̀ nísinsìnyí láìpẹ́ láì jùnà
gbogbo ohun tẹ́ ẹ fọ́ kójọ tẹ́ ẹ ń dọ́ ọlọ́run ní fi ṣe nǹkan rẹ̀ orí àìsàn lẹ máa fi wò àfi tó bá jẹ́ pé lórí òdodo lẹ fi dúró pẹ̀lú ilẹ̀ Yorùbá because ẹ̀yin kan wà wọ́n fẹ̀yìn sí payroll list wọ́n ń kọ́ àwọn ọ̀ràn tó kù kó wọn lẹ́rú ọ̀run ò ní dẹrùn ilé ayé gan ò ní dẹrùn fún yín ọ̀run gan ò ní dẹrùn fún yín mo fẹ́ kẹ́ mọ̀ yẹn mo ti já yín sí géèmù tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tó máa sun gbogbo ẹ̀mọ́lẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ibi tó ń lọ mò ń sọ fún yín yẹn because ká lọ bá lu kan ṣé òótọ́ dẹ̀ lẹ ti gbọ́ yẹn ṣé àwọn Amẹ́ríkà ṣé wọ́n gba òfin lọ́wọ́ ẹnìkan kan tó dà lù wọn lẹ̀ ìlú táwa ti ń exist kó òyìnbó tó dé ká lè sọ pé àṣẹ mọ́ àti padà sí ìlú wa àti wọ́n lu wa nìyẹn àbí ìlú akọ́là wa orílẹ̀ wa láwà náà wọ́n ń fi yẹn dẹ́rù bá kíní kẹ́lẹ̀ rí bí dàrú technique táwọn politician yẹn tán kọ́ wọn ẹ máa kó fíà síbẹ̀ bí mo sọ pé mo ti sọ́nu ṣó mi bí ẹ̀yẹ̀wò náà àwọn kan tó ń ṣiṣẹ́ fún wọn psychologically tó ń fún ní psychological advice tó ń fi lè lò tó ń fi lè knock it down Yorùbá nation tó ń fi lè knock it down wọ́n pọ̀ gan tó ń kún wọn gan wọ́n ń lo òyìnbó gan wà nù wọn wọ́n wà nù wọn but àwọn bíbí wọn mọ̀ pé n tó ń fẹ́ ṣe yẹn gbogbo ẹ̀jẹ̀ ọmọ Yorùbá tó ti kú àtàwọn alálẹ̀ Yorùbá wọ́n máa bí wọn láìpẹ́ ẹ gbà mí sọ fún yín wọ́n máa bí gbogbo yín láìpẹ́ wọ́n máa bí gbogbo yín wọ́n máa bí gbogbo yín láìpẹ́ ẹ gbà bẹ́ẹ̀ kò síbi tẹ́ fẹ́ gbé gbà kò síbi tẹ́ fẹ́ gbé gbà kọ́kọ́ máa lọ strike deal tí ọmọ Yorùbá ò fẹ́ làwọn ò fẹ́ ẹ má lọ strike deal ẹ má lọ agree with any deal tọ́mọ Yorùbá ò fọwọ́ sí Yorùbá nation la fẹ́ àwa ti dúró Yorùbá nation wa ti dúró ibẹ̀ là ń lọ kan recognize wa ní tó bá dẹ̀ recognize wa àwọn tó bá recognize wa á dẹ̀ máa bá wọn ṣe lọ àwa la ní gbogbo nǹkan ta ni àwọn náà nídìí wa wò nídìí wọn kí lẹ̀ ń sọ yìí wọ́n wá ń lo ẹ̀yin fíù kan nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba ẹ̀yin olówó ẹ̀yin kan ẹ fi ń tẹ̀ wá mọ́lẹ̀ bí kò sí lọ́gbà ẹ bẹ̀rẹ̀ sí ní pàwọn èèyàn sínú gbogbo ẹ̀ mú mọ̀ tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ ẹ wo didi nígbà tó blọ́ọ̀kì bọ́dà yín nìkan wọ́n tún blọ́ọ̀kì mídíà káwọn èèyàn má lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹlòmíì wá pé Nàìjíríà pé wọ́n pààyàn lọ nígbà pé ẹlòmíì ò gbọ́ ńkọ́ nínú ilẹ̀ Yorùbá inú ọ̀wọ̀ bẹ́ẹ̀ wọn ẹlòmíì ò mọ̀ pọ́n pààyàn bẹ́ẹ̀ ibi tó ń bá gbogbo àwọn mídíà wọn dé ṣe wá ní pé àwọn mídíà ta lóní mọ́sọ̀rọ̀ tó lóní àṣìbá àwọn Yorùbá lóní ṣe gbogbo wọn yìí wọ́n kàn bá ẹjẹ́ ń sọ fún yẹn ẹjẹ́ àpadà sí èpè yẹn ẹ̀yin ìyá wa mo pe ní tilé tòkó gbogbo yẹn dìde ibi tó ń kó wa ni wọ́n fẹ́ sọ wá sóko ẹrú ẹni tó bá gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá ẹ bá ṣépè fún ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má bá àwọn lépè ẹni tó bá dalẹ̀ ilẹ̀ Yorùbá ẹ má bá àwọn lépè ẹni tó bá tún lọ tà wá sóko ẹrú ẹ bá àwọn lépè kọ́ má rí ṣe kí dààmú máa dé bá àwọn kan ibi kan mo ti social kan tó bẹ́ẹ̀ 3 or 4 months mo ní àwọn ti ilé ní wàhálà because àwọn ti ta yìí àwọn ti ta yìí wọ́n jẹ́ problem fún wa because àwọn ti ta yìí wọ́n rí àwọn kan bá sọ̀rọ̀ ọ̀nù ilé ni táwọn bá náà kan bá sọ̀rọ̀ ọ̀nù gbogbo táwọn sọ àwọn náà àwa gbogbo ọmọ Yorùbá náà bá sọ̀rọ̀ but èmi gbàgbé kinní kan oyè Ọlọ́run ló rìn oyè Ọlọ́run adé rìn já bọ̀bọ̀ náà yẹ fẹ́ gbégbá èmi gan mọ̀ oyè Ọlọ́run then ẹ̀yin tẹ́ ń bá wa rìn ìjàngbara ilẹ̀ Yorùbá yìí mo fọlọ́ǹbẹ̀ yín ẹ má jáwọ́ because Ọlọ́run ló yín mi ní sọ jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ló yín gbogbo ẹ̀yin tẹ́ ń dìde lábẹ́lẹ̀ tẹ́ ń jìjàngbara tẹ́ ń ṣe kó lè dá Ọlọ́run àtúbọ̀ máa fún yín ní agbára Ọlọ́run àtúbọ̀ máa fún yín ní ìmọ̀ àti òye sí gbogbo ibi tẹ́ bá ti náwó sí ilẹ̀ Yorùbá dúró ibi tẹ́ bá ti ń béèrè lọ́wọ́ wọn máa dá yín lóhùn ní pẹ̀lú àṣẹ Ọlọ́run wọn máa dá yín lóhùn ní pẹ̀lú àṣẹ Ọlọ́run bàbá professor ibi tẹ́ bá ti náà tó bá ti Yorùbá ìṣẹ̀lẹ̀ tí ń béèrè lọ́wọ́ wọn máa dá yín lóhùn ní gbogbo bàbá Sunday Igboho tẹ́ bá ti ló yá Ọlọ́run ọba yìí ọba ìgbà gbogbo ọba tó gbé yín dìde á dúró tí á tì í lẹ́yìn gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn á dìde wọn á dúró tì í lẹ́yìn gbogbo àwọn ọmọ Yorùbá àtàwọn tá a lè wá nǹkan àwọn wà ní Amẹ́ríkà náà àwọn kan wà lọ́dọ̀ wọn lè wá kí nìkan lóòótọ́ ni ibi tó lọ́n bá fún ní kálukú sí ibẹ̀ náà ló máa ti ṣe tiẹ̀ ibi tó lọ́n fà wá sí la ti ń ṣe ẹni tó lọ́n bá fi síbi nǹkan ibẹ̀ náà ló máa ti ṣe so àwa ń gbàdúrà àwa fi tọkàntọkàn àwa máa fi àdúrà àwọn alálẹ̀ àwa máa gbé tìyín lẹ́yìn gbogbo wọn gbogbo àwọn ọ̀dàlẹ̀ tó ń wá ń bá yín tó ń kí yín gbogbo ẹ̀ là ń rú àwọn ẹ̀kan náà wo lórí ṣó ìyáṣọ ẹ̀kọ́ rí wọn kọ́ pé ń ta ní ìdọ̀tí tó náà pariwo yìí gbogbo àwọn tó wá ń tíyàwó ṣọ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ṣó wọn gbé níbi tó rẹ́ lè
ẹ wò gbogbo àwọn lámọ̀ ohun tán wọ́n bọ̀ tí mi ò fẹ́ lọ gbogbo lẹ́fẹ̀ẹ́ àmì àwọn èèyàn tí ẹ̀ kàn mí àwọn tẹ̀ sínú táwọn bá sọ̀rọ̀ so nǹkan mọ̀ n try pé ẹ jẹ́ ká ọmọ Yorùbá ká dìde ṣe rí àkáǹtì Yorùbá àkáǹtì òmìnira 2022 yẹn a nídòó wọ́n ń lo owó yẹn bó ṣe ń wọlé náà ń lò wọ́n ń lo owó yẹn má sòtọ́ fún yín a nídìí ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ẹ lọ ra fúláàgì ṣe rí ọ̀nà kan owó jà nílé ayé yìí o táwọn kan bá náà lè gba Yorùbá nation lọ́nà báyìí ẹ jẹ́ kó máa ṣe lọ́nà tẹ́nìkan bá ní báyìí lòun fẹ́ gbà ẹ jẹ́ kó máa ṣe lọ́nà ẹnìkan báyìí lòun fẹ́ gbà kẹ́nìkan máa discourage ẹnìkan ẹ má dẹ́rù bara wa ẹ má dẹ́rù bẹ anybody kò sẹ́ni tó lè dẹ́rù bẹ anybody àjọjọ́ ọmọ Yorùbá ni àjọ ní ilẹ̀ Yorùbá ní èdè dẹ́rù bẹ anybody Ọlọ́run jọ dá wa sórí ilẹ̀ yẹn ni kò sẹ́nìkan pé ẹ̀hún ni kí Ọlọ́run jọ dá àjọ níṣe ní lórí ilẹ̀ Yorùbá yẹn dẹ́múdẹ́ gbọ́ bàbá òsèǹ tó ní kọ́ máa àwọn tó bá sọ̀rọ̀ pé kọ́ máa kò ní bàbá má jẹ́ ṣépè fún yín o ilẹ̀ Yorùbá àjọ lílẹ̀ Yorùbá ni bàbá ẹni bọ́dì kankan jẹ́ ẹni bọ́dì kankan lè sọ pé kẹ́nìkan má sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá níbo nílẹ̀ gbogbo wa ìyẹn kọ́ máa bá wa lè nà tó ń bọ́ wa ó kàn ń dùn mí pé kọ́ má lọ ṣì àwọn olórí wa lọ́nà ibi tó ń lọ yẹn ló ń kè mí lára báyìí sìn àwọn òrè yìí omi ní táì fún gbogbo wọn tó bá yẹ ọ̀rọ̀ yìí máa kàn ìbò kò yá ni máa dúró ṣóyìn bíbá yìí fẹ́ ká àwọn Yorùbá ẹjẹ́ àfowó sí òmìnira account 2022 a ní ìdòwò sí bó ṣe ń lọ ẹ jẹ́ kó máa lọ ó ń lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ iṣẹ́ ń lọ ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ òun la nídìí ń sìn òun la account tí wọ́n ti tún ṣe ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ but account òmìnira 2022 yìí òun gangan la ní ìdòwò sí ń sìn mo gbọ́ pọ́n náà hard kí ìyẹn ò ṣe ìyẹn kọ́ ní ṣùgbọ́n àwọn tó ti ń ṣe tó ti bá dé ẹni já ká fowó sí àwọn ní ká support àwọn náà ti ń ṣe tí ò sí wàhálà tí ò sí ọkàn náà ti ń ṣe láti bẹ̀rẹ̀ àwọn fún security ló wà fún temporary ni màmá yìí sọ temporary ni tó gbogbo wọn fẹ́ fún sí kò tiẹ̀ yé mi gan-an wọn mọ̀ pé this people are just daft tọkàn lára òmìnira account wọn lára nǹkan tí ò make sense this thing is temporary ẹ jẹ́ kàn fi ṣiṣẹ́ temporary kàn fi ṣe security ló kàn ń sìn ẹ jẹ́ kàn fi ṣe tẹkùn lára tẹkùn kò ń ṣe lára ara géèmù táwọn politician yẹn gbé wọlé ní mo ṣàtúntò gbogbo àwọn tó wà ń di ẹ̀rí gbé politician táwọn tẹ́ pé ẹ wò ìgbẹ̀yìn lóyún ló kó àdá but kò ṣe fún ọmọ Yorùbá youth sí wọn ẹgbẹ́ àmúṣọ wọn ti já sí wọn bí wọ́n ti jí wọn ti sọjí ẹ máa wò wọn. rálì máa ṣẹlẹ̀ o rálì máa ṣẹlẹ̀ rálì máa ṣẹlẹ̀ ẹgbà bẹ́ẹ̀ rálì máa ṣẹlẹ̀ kò sí kó tó máa dá dúró Ọlọ́run ló ní ìṣọ́mi èèyàn máa dá ṣé ìdúró ń bè mo dúpẹ́ fún gbogbo ọmọ Yorùbá àti ilé tòkó so ẹ subscribe sí Black Lion of Yoruba Land lórí YouTube that's all ẹ ṣé gan ó dà o.